wọ́n jí fóònù arákùnrin yẹn gbé lọ àmọ́ ó fi àìkọbi ara pé èló ní ń ta fóònù jèrè tí ọmọ mi bá ti wòlímọ̀ tán níjọ́ sátidé ń lọ ra fóònù mi jíjẹ ọkọ̀ owó wòlímọ̀ tí mo fẹ́ ṣe náà kò jẹ́ kó kà sí ó kàn wọ́n náà pé kó nǹkan lọ retrieve láì hùn ni ibi tí wọ́n ti jí fóònù rẹ̀ lọ yìí ó dà pé àwọn yẹn wọ́n tún jí fóònù àwọn míì náà ó wá di ìjọ jímọ̀ which is ìjọ kejì tí wọ́n jí fóònù rẹ̀ ó retrieve line rẹ̀ kò rí line yẹn kìbọnú fóònù ó ń wá fóònù tó ṣẹlẹ̀ lò ó padà rí fóònù kékeré kan fóònù ọmọ rẹ̀ ó kìbọ̀ ní alẹ́ ní àárọ̀ ọjọ́ sátidé ẹnìkan wá fẹ́ bá sẹ́ndì owó sẹ́ndì owó sákàǹtì àbí ò ti sẹ́ndì ẹ̀ pé kóun lọ wò ló bá dé sọ wá pé òun ò lówó kankan lákàǹtì àmọ́ wọ́n ní 10,000 wà ń bẹ̀ ṣé 10,000 lẹ́ni sẹ́ndì ẹ̀bùn withdraw 10,000 yẹn wọ́n withdraw 10,000 yẹn tán ló bá ṣe wá pé ẹ̀dùn náà ṣé bí Opay ni òun lè login sínú lórí fóònù ẹ̀ lòun bá pè kan lára àwọn arábìṣẹ́ rẹ̀ pé ìyáàpẹ̀jẹ̀ login Opay mi sórí fóònù kí n lè wo ẹni tó ṣẹ̀ sẹ́ndì 10,000 yìí ìgbà tó login sórí fóònù tó bá rí pé owó tó wà lórí àkáǹtì òun gan tó ń wọlé tí ń jáde ó ti lé ní 500,000 ó bá log out ó ti gba 10,000 mọ́ gbàgbé ó bá dọ́dọ̀ mi ní alẹ́ ìjọ Sunday láago 8 alẹ́ dáadáa Absalam báwo ni ẹ pẹ̀lẹ́ sáà nìkan bẹ́ẹ̀ ẹ jẹ́ bá ń log Opay mo fẹ́ change password ẹ̀ ni ó dà káwọn kan ti háàkì àkáǹtì yẹn kan látara fóònù kan mo lórí kò sí wàhálà ẹ̀mú ẹ wá login sórí fóònù mi ó bá login ó bá fi change password and details necessity tó yẹ kó ṣe ó ṣe n bá ní bóòlù ti sọ bá ṣàlàyé fún mi pé kódà òun gba 10,000 mo lẹ́ ti implicate ara yín tó bá ti ń dàárọ̀ la which is Monday on the 6th ẹ kọrí sí police station ẹ lọ report ẹ ṣàlàyé bí fóònù yín ṣe sọnù ṣé ẹ report tẹ́lẹ̀ nípa fóònù yín ọlọ́run ò report pé mo ní ẹ̀kọ́ bí ara yìí ìṣòro ni ọlọ́run má jẹ́ ran yín ní ẹ̀wọ̀n ẹ wá lọ mú kèétí ìwà pẹ́jù náà báyìí ẹ wá lọ report ẹ sì ṣàlàyé fún àwọn ọlọ́pàá pé èmi náà gba 10,000 ẹ wá mú 10,000 yẹn dání kúrò ní o pé ìfẹ́ wọn mọ̀ kówó olówó lọ ló jẹ́ kí n gba 10,000 Ọlọ́run ti gbọ́ ó di ìrọ̀lẹ́ Monday mo pè mo ṣe àti report Ọlọ́run ti report mo ní okay ṣé Opay wà lọ́sùn olówó lọ́sùn Ọlọ́run mọ ibi sọ́fíìsì wọn mo ní that's nice mo ní ẹ lọ sí Opay náà báyìí ẹ lọ report ẹ ṣàlàyé ara yín fún wọn ní ibẹ̀ mo tún pé ó ní òun lọ Opay pé bóyá tó wá di Tuesday òun lọ sí Opay ìgbà tó di on the 7th Tuesday Ọlọ́run lọ sí Opay òun ló tẹ̀ pé òun ti lọ sí Opay náà mo ní ọ̀rọ̀ ti yanjú díẹ̀ báwọn àbúrò tèmi kan sì fẹ́ ṣe wedding ní àná ó ti wá di Friday which is ìjẹta Thursday ìrọ̀lẹ́ Thursday ni ìyàwó rẹ̀ bá sunkún délé ọ̀dọ̀ mi kí ló ṣẹlẹ̀ kí ló dé wọ́n wá arrest ọkọ òun ní páàkì wọ́n ti gbé lọ sí Ifẹ̀ kí náà ló ṣe wọ́n ní ọ̀rọ̀ fóònù rẹ̀ tí yóò sọnù báwọn kan ti fi jalè mú ní òótọ́ ni wọ́n fi fóònù ẹ̀ jalè pé ẹni tí wọ́n kówó lórí àkáǹtì rẹ̀ ẹni ó wá gbọ́n lẹ́kẹ̀ẹ́ àmọ́ ní ó yí sí náà mo ní sofa àti kì í sọkàn lóko pé ṣe bó rìpọ́ọ̀tù ńgbà yẹn n bá ní ké n bá mú fóònù bá pé máa yẹn ọlọ́run bá ṣe nọ́mbà ẹ̀ bá lọ bó lọ́wọ́ wa ọlọ́run wà ní area command nífẹ̀ẹ́ kí ló ń ṣẹlẹ̀ ń bẹ́ẹ̀ ó ní báyìí tó ṣẹlẹ̀ yẹn pé iná fọwọ́ rẹ̀ ìgbà tí mo ní kó report ní police ṣó report ọlọ́run report station ló ti report ó sọ sí ẹ̀mú ní kó má wọlé èmi náà ń bọ̀ ń fẹ́ tó bá di ọ̀la pé ilẹ̀ ti ṣú báyìí bó ṣe di Friday èmi bá kọrí sí Ifẹ̀ bá gbé lọ́ọ̀yà pé kó jẹ́ ká lọ sífẹ̀ mo jẹ́ pé ọ̀rẹ́ mi kan nífẹ̀ẹ́ pé kó kàn bá ń gẹ́ẹ̀tì lọ́ọ̀yà kan níbẹ̀ yẹn pé mò ń bọ̀ ní tí òun mátàlá ní tó ṣẹlẹ̀ náà ni nǹkan kékeré nìyẹn pé sofa tó ti report pé n tó kàn jù ni pé wọ́n á kàn pé IPO tó report fún ní Òṣogbo á dẹ̀ testify sí pé ó report pé but ẹni tí wọ́n kó pé ẹni tí ó kàwé ni pé àwọn ọlọ́pàá máa àráṣẹ pé n tó jẹ́ kí n fẹ́ wá nìyẹn getting there n tí mo ká mọ́ ọ lẹ́nu ní sísẹ̀ ni pé ó yá jẹ́ ká máa lọ sóṣogbo ká lọ arrest ẹnìyẹn náà èmi fi wọ station pẹ̀lú lọ́ọ̀yà àti ọ̀rẹ́ mi ló bá ní ẹni náà ló dé yìí
àti ẹ̀fẹ̀ wọn ará ọlọ́pàá yẹn bá tẹ̀ gbá mi létí èmi náà sáré gbá tèmi padà pé kí ló ń ṣẹlẹ̀ kí ló dé station yìí mo wà lóòótọ́ bọ̀ ò lè dédé gbá mi létí báyìí ráìtì wo ló ní tó fi lè gbá mi ní etí ògbọ́n sàṣàyè lè girigirigiri wọ́n ti káńkọ̀ bọ̀ mi lọ́wọ́ kí ló ń ṣẹlẹ̀ kí ló dé kí ni màtá bá sá jókòó ẹ má gbé sísítẹ́ẹ̀mù wọn jáde ṣé fóònù mi ní Infinix Note 5 X604 mo ní yes fóònù mi ni wọ́n ní okay o pé mo login sórí mo fi fóònù mi login Opay arákùnrin mo ní of course yes mo fi login Opay wọn kí wá ló ṣẹlẹ̀ wọ́n ní ọkùnrin tó jókòó yìí ìyẹn jẹ́ PAC Gbajabiamila mo sọ fún rẹ̀ lọ́jọ́ rálì Tinubu mo lọ́kùnrin tí mo wá wáyé náà sọ fún rẹ̀ lọ́jọ́ rálì Tinubu wọ́n láwọn ò wá ṣọ́ àwọn ò sì lè sọ pé bó dẹ̀ sọ fún rẹ̀ lọ́jọ́ rálì Tinubu ló ti report ìgbà tí ó retrieve line rẹ̀ padà ó discover pé wọ́n ti ń gbé owó òun lọ ó discover pé wọ́n ti ń gbé owó òun lọ ìgbà táwọn trace àkáǹtì tó owó rẹ̀ ń lọ ó di inú Opay yìí nínú device tó login sí Opay rẹ̀ ẹni device fóònù mi wà eré ni àwàdà ni yóò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ láti Friday yẹn alẹ́ pátápátá àná which is Saturday alẹ́ àná ni mo tó kú although mi ò sún ọ̀dọ̀ wọn níjọ́ Friday but my phone was seized down for further investigation and I have to pay 30,000 láti jẹ́ kí wọ́n lè track fóònù exact time tó lo device mi láti login sórí ẹ̀ tó èmi sọ fún wọn pé alẹ́ ni device mi pé torí mo fẹ́ kí ṣáì ni ló wọnú ilé ọ̀dọ̀ mi wá pé alẹ́ ni tọ̀dọ̀ tèmi pé bọ̀ mi ò lè sọ exact time pé is either 8 between 8 to 8:30 pé time yẹn ló pọ̀ sí mo ní pé mo fẹ́ kí ṣáì àbí kí n kí ṣáì tán ìgbà yẹn tó wá rí pé 8:18 inú wọn lo device mi but gbogbo transaction yẹn ó ti bẹ̀rẹ̀ láti on the 2 tí fóònù yẹn ti sọnù títí tí wọ on the 5 tó wá login lọ́dọ̀ mi but ó parí ní 5:30 ìrọ̀lẹ́ ìyẹn ló jẹ́ kí wọ́n ṣe release fóònù fún mi ní àná still náà tó ti bẹ́ẹ̀ náà wọ́n tún nítorí pé wọ́n ń charge case lọ sí court ní Monday my phone should be available ní Ifẹ̀ ní ọ̀la which is Monday níbi tí mi ti jókòó síta tèmi àti ẹnìkan ní wọ́n sọ̀rọ̀ ni wọ́n ti ń gbé ẹnìkan wọnú Black Maria pé wọ́n ní standing order kí a máa gbé lọ sí Iléṣà kí lẹ́ni yẹn ṣe mo sún mọ́ IPO rẹ̀ pé kí ló ṣẹlẹ̀ kí ló ṣe IPO yẹn dẹ̀ ṣàlàyé tó ṣe fún mi tí mo fi ní ká kẹ́kọ̀ọ́ lélẹ̀ ìkànnì tọ̀dọ̀ tèmi o pé no matter tó lè kó ṣẹlẹ̀ kí ẹni kẹ́ jókòó òun login àkáǹtì kan lórí fóònù yín ẹ mọ́ gbà fún bó tilẹ̀ kí n tán súnmọ́ ẹni tó látara pé fóònù rẹ̀ sọnù tẹ́ ẹ̀ bá lè yá a lè ra fóònù mi kó fi login fúnra rẹ̀ kó jẹ́ fóònù ara rẹ̀ ẹ yá a ní kó lọ báǹkì rẹ̀ ẹni tí bí n tó ṣe kò sẹ́ni tí ò lè ṣe náà kọ́ ló mọ̀ jẹ́ kí aburú ṣẹlẹ̀ sí a òun àtẹnìkan jọ mọ́tò lóṣogbo wà yìí ẹnìyẹn ń bọ̀ nífẹ̀ẹ́ nínú mọ́tò ẹnìyẹn méjì kọ́ ẹ sọ̀kalẹ̀ ńlá gèrè ẹ̀sẹ̀gẹ́ nìkan kankan just like bígbà tí bá ń pe ẹni tó fẹ́ wá bá nífẹ̀ẹ́ whereas ẹnìyẹn ò pẹ́ ẹni tó fẹ́ wá bá nífẹ̀ẹ́ ara àwọn tájọ fẹ́ ṣiṣẹ́ ẹbí ní pè tájọ ń múra wọn ṣe lórí fóònù bọ́sí wá sọ̀kalẹ̀ ńlá gèrè tán ló bá sọ fún wúmà yẹn pé kí wọ́n dákun káàdì kan lórí fóònù ẹni tó ń sì ń wá lọ òun ò dáa mọ̀ òun ti dé lágẹ̀rẹ́ ní ìsìnkú lòun ò ṣe dá ń tàn wọn nìyẹn bá fún onífòònù ẹ̀kọ́ kó fi pé ń tàn ló bá pè òun wọṣọ bíláàkì òun wọ bàtà kìnnì kan irú aṣọ wo lẹ́wọ̀ irú kìnnì kan wo lẹ́ ṣe ó sá describe ẹni tí ń wá lọ describe ara rẹ̀ òun tí ń wá yẹn lọ describe ara rẹ̀ ó fi fún ẹni tí bí ní fóònù rẹ̀ padà ó lọ lẹ́yìn ọ̀sẹ̀ méjì ni wọ́n arrest ẹni tó yá yẹn ní fún ipe kọ́ọ̀lù rẹ̀ ni ẹni tí wọ́n lọ assassinate tí wọ́n pa gbà last wọ́n sì lọ wo rẹ́kọ̀dù kọ́ yẹn wọ́n rí i pé ó ń describe ó ń júwe ẹni wọ́n jọ ń júwe ara wọn fún ara wọn ni àwọn ará àdúgbò náà sọ pé obìnrin kan ní ó kàn gun ọ̀kadà kọjá tó rẹ́gbẹ̀ẹ́ sì ti rìn pẹ̀lú yẹn sí ó kàn gun ọ̀kadà kọjá ó kàn yìnbọn fún láyà báná ń ló lọ so obìnrin náà sì ló ní fóònù eléyìí náà tí wọ́n fi pè
wọ́n kọ́kọ́ ní ká lọ gbé sí rìmáìndì Iléṣà náà bí wọ́n ṣe fẹ́ trace ẹni tó pààyàn wọn ò tí ì rí kọ́lọ́hún irọ́ tí ó jọ tiwa àti tí ò ní jọ tiwa kọ́lọ́hún má jẹ́ wọn pamọ́ ó jẹ́ ẹ̀kọ́ tí mo fẹ́ kí gbogbo wa jọ kọ́ o. ẹ jọ̀ọ́ ẹ bá subscribe tẹ̀mí gbá ẹ lọ́wọ́ rárá nítorí tèmi ẹ bá subscribe.